wá bẹ́ẹ̀ lẹ́ni so gbogbo bó ṣe wà worried láti ní kó rí mi kó tó di pé òun padà lọ sí school gbogbo bó ṣe ń sọ̀rọ̀ ni mo ń gbọ́ ọmọ àtijú wọ náà ọmọ apọ̀n ilé nǹkan kan ni ó máa ń múnú mi dùn pẹ̀lú ẹ̀yin ọmọ mi ní wípé kékeré ń wò wípé àwa náà kò ti dàgbà ẹ wò ẹ sọ fáwọn bàbá yẹn mo ti lọ ẹ ṣe pé bá ṣọmọ mi agúnlẹ̀ ẹ̀kọ́ ẹ dágbére sọ fún wọn pé mo ti lọ mo ti dágbére gbọ́dọ̀ ṣe yẹ kí ọmọ rẹ kó máa ṣe lọ́dọ̀ òbí rere nìyẹn àwọn ọmọ tìyẹ náà wọn ò ní fún ẹ níyọnu ò ní rí dààmú lórí wọn bí tí òun kò kéré mọ́ nítorí ó máa ń múnú mi dùn ní gbogbo ìgbà ó ṣe ò ń lọ sí skul àbí mo fọlọ́run sí yẹn ò ní tẹ́nítì ká o bẹ́ẹ̀ nìkan ò ní tẹ́nítì yín àtiwọ́ àti kejì ẹ àtàwọn àbúrò yín lágbára ọlọ́run ẹni títí ẹ ti jóná kò ní kó dánmọ́ tì yín ẹ ṣe alájà tẹ bá dásẹ̀kì náà tó lóhùn tán ẹ tètè wá fún mi ní oúnjẹ mi ọ̀rọ̀ ètò ọmọ fọlọ́run bá sí yẹn tó bá lọ ṣùgbọ́n ọ̀nà aṣọ ẹ lọ òun pàdé rí mi. ṣé Táíwò máa ń sùn lọ́wọ́ nu ilé tiẹ̀ Sodiq òun ti lọ sí lẹ́sìn. tó bá ti jí ẹ bá mi jíṣẹ́ fún wọn èmi ti fẹ́ máa lọ sí skul tèmi ni mo fẹ́ lọ gbẹ́rù mi. àgbọ̀lẹ̀ làyọ̀ ó dàbọ̀. má wá ń bí. gbogbo àwọn rìsíìsì mo kó sílé ìbàyẹn kan gbogbo ẹ ti bẹ̀rẹ̀ wà ẹ ti kó sí wọn ó kéde bá mi ló máa kó wá sí ìsìn. báwo ni àǹtí mi nàìjíríà ìyàwó ẹ̀fọn thank you. àǹtí mi báwo lọ̀rọ̀ wa báyìí. Bomi ṣé o mọ̀ pé owó pọ̀ lọ́wọ́ mi o ló jẹ́ kí n lọ bẹ wá owó ìyá o jọ má sọ mí dèèyàn burúkú ní cooperative táìmù tí o dá má jẹ́ kó yẹ o. ẹ ṣe gan-an. ìkúnlẹ̀ kọ́ ni ìwọ ló mẹ́ni tí o fẹ́ yá lówó mi ò mọ̀ ṣùgbọ́n kókó bẹ̀ ni pé tí ojú bá ti yẹjú báyìí dákun má jẹ́ kó ń yẹ o. àǹtí mi ẹ ṣe ẹ̀yin náà kúkú mọ́ mi ẹ mọ̀ pé mi ò kì í ṣe ọmọ bẹ́ẹ̀ àǹtí mi ẹ máa wọ̀ lágbára ọlọ́run ní dójú tì yín ṣe é gbọ́ sísá mi lágbára ọlọ́run adéhùn ò ní yẹ èmi náà mọ̀ pé cooperative lè ti bá mi yá owó yìí mi ò ní dójú tì yín àti mi ẹ ṣe gbẹ́ wo mo tẹ́ máa lọ. wọ́n wá bù mí àpò ọ̀rọ̀ sí àtẹ. Hello, read one. Mo ti pè for the past 3 hours. Baby Joe, má bínú. I left the phone in the sitting room gbà tí mo lọ bedroom. And gbà tí mo dé gan mi ò tiẹ̀ bọ́dà ti check ojú phone kí n lè mọ̀ bóyá mo ní miss call. Anyway, mo ní kí n sọ fún ẹ pé ẹ kò ti rí alert ni. Mo ti bẹ sanwó yẹn sáà. Jọ̀ọ́ torí Ọlọ́run ọkọ mi. School fees ẹni kó lọ fi san. Ṣé o ti gbọ́? Ṣàánú mi o. Wait. You're joking, right? Bomi, ṣé o kò jọ mí lójú? O promise mi pé màá rí owó school, o dẹ̀ ṣe bẹ́ẹ̀. Mo lágbára Ọlọ́run, o ní ṣíṣe o. Ọwọ́ ẹ̀ máa ròkè ni, inshallah. Àmín. Anyway, ṣáàjọ́ tó Ọlọ́run school fees ẹ ni kó lọ fi san. Tá bá ti wá yanjú exam wa tá ti parí everything. Tára wá ti jọ balẹ̀ a máa mọ bá ṣe máa ronú láti dáwọ́ yẹn padà. Okay, but Bomi, báwo mo ṣe lè dúpẹ́ lọ́wọ́ ẹ fún gbogbo rẹ tó ń ṣe fún mi? Ó yẹ kí n lè ṣe jù bẹ́ẹ̀ lọ fún ẹ kò sí nǹkan tí mi lè ṣe fún ẹ ọkọ mi ṣe gbọ́. I love you so much. Love you too. Take care, ṣùgbọ́n máa rí ẹ ṣùgbọ́n all right. Okay. Jẹ́ kí n wá láti yẹn.
mo máa wọrí ọ pàdé tẹ́ ẹ máa dín pẹ̀lú ẹ̀ gbogbo mi inú kẹ́ẹ̀gì wa mú. o mọ mi la bugadi máa wẹ̀ ṣá. o ti jẹun ààrẹ o. ó mú ẹ wá ìbà yẹn. wọlé ẹ kó mọ mi yìí o mọ̀ kó o ti jẹun lẹ́nu. ẹyin tèmi. kí ló ṣẹlẹ̀ ayọ̀ ṣáìdá. wait ṣe ṣẹlẹ̀ ok mo kí ọ̀tá mo dẹ̀ kí ó pè. èmi lọ́tà ògbé tí mo rẹ̀ ele ó ti jẹ yàpá gbogbo mi yìí ló máa mú tọ́wọ́n bí dá. ọmọ àṣẹ ẹnu ẹ dùn. ẹ tiẹ̀ fi yẹn lẹ̀ ohun tó ń dunni ló ń pọ̀ lọ́rọ̀ ẹ ni I need to see you. wọ́n ló fẹ́ ẹ̀pẹ̀ ele máa nà bí. ó le tó yẹ ìjọ. ìwọ ló jẹ́ kí n nà lé ní. wọ́n jẹ ìyá ẹsẹ̀ ìwọ lọ́lọ́ fi ṣe áńgẹ́lì ẹ̀ kò bá jẹ́ ìyàpá lé ní gbogbo mi yìí ni wàá mú tọ́wọ́n bí ẹ. kí ló tó drag tó bá yẹn náà. Fọlá àpòrónú ẹ ti bodò lọ ó ti bómi lọ finally. kí ni mo fẹ́ finú rò mi ò jẹyàn gbèsè mi ì dẹ̀yàwó mo ní láti fi game refresh brain ara mi. Anyway nǹkan tó bá wẹ̀ ni kò support. I have good news. Really? A very fantastic news. àwọn hairs kí ló ṣẹlẹ̀. ǹjọ́ mọ̀ wípé Bùnmi ti bá mi bá àǹtí ẹ sọ̀rọ̀ àǹtí ẹ dẹ̀gbà láti yá mi ní school fees mi. I don't get you. Bùnmi bá àǹtí ẹ sọ̀rọ̀ kó yá wọn lówó school. báwo ni mo ṣe represent ẹ fáǹtì ẹ. ó gbàgbé. kí ló máa sọ fún àǹtí ẹ pé wọ́n jẹ́. ó gbàgbé yẹn ó máa lo ètè obìnrin ni you know women àwọn ọmọ wọn ṣe máa lo ọgbọ́n the most important ni pé àǹtí ẹ ti gbà láti yá mi school fees and that's the most important thing. ọmọ yẹn love ẹ gan ni o. ọmọ yẹn fọ́ fún ẹ big time. I can see she's all in love. ọ̀tún kan tí mi kàn ti ẹ̀ ń wò ni bí mi ò ṣe ní mess things up because she's precious to me bí mo ṣe máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀. ọ̀rẹ́ fọpẹ́ sílẹ̀ Ọlọ́run nìkan ló bá yàn dúpẹ́ anyways ọmọ yẹn náà ṣe gbó kéèyàn lásán ó ní nǹkan tó fẹ́ gé nù ẹ. game wo ló tún fẹ́ lọ parí à ń bú ẹ torí nǹkan tó fẹ́ lọ padà sí di game. gbogbo ìwọ náà ní problem náà owó tó ń crack brain ẹ sí ọ ti wọlé jẹ́ ká lọ play game. Snapchat. Hey, my friends are here. Hi. Yeah, what's up? I'm Sekinat by name. Welcome. What can we do for you? Hey Joe, I can't answer the department ní mo ń lọ. Oh, what a word. Ibẹ̀ làwa náà dẹ̀ ti ń bọ̀ but registrar ò sí ní set. Wọ́n ní pé in the next 1 hour ni wọ́n máa dé. Àwa náà kàn ń ṣe òun bíbá ẹni. Ẹ má bínú. Àbí accountancy department lẹ́yìn náà wà. Of course, yes. tó o bá mind o lè jókòó pẹ̀lú wa tí má yẹ ṣe tán kájọ máa lọ papọ̀. So much. You're welcome. My name is Tawa. My name is Tolu. My name is Fumi. You're welcome. Yeah, nice to meet you. Nice to meet you too, yeah. And now we are friends, Abby. Yeah, we are friends. Let me just snap. Snapchat. I have another new friend. Sakinat, I love you. Ṣé wàá rí nǹkan tá a máa ṣe ń sìn ní wípé ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe nínú school rẹ̀ ṣe mọ̀ pé ìwé la wá kà ẹ má jẹ́ kí gbogbo atmosphere gbogbo nǹkan tó dán yẹn kó lọ máa wọ̀ wá lójú o ṣe ti gbọ́ I like you. Wow. So ìyẹn ni pé school tí mo ti máa kàwé lélẹ̀. I love this school. But I need to behave myself here. My first day on campus. School yìí máa rẹwà o. In fact, I don't know how to explain. Alhamdulillah. Hello, Dad. Mo ti ń kọ́ yín látàárọ̀ sà ẹ pí kọ́ yín. In fact, mi ò settle by látàárọ̀ àfìgbà tẹ́ answer. Inú school compound ni mo dé sí àwọn oníkì ń ṣàlàyé fún yín pé mo ti dé school. Ṣé ọ̀rọ̀ hostel ṣàtìyànjú? Hostel mi ni mò ń lọ báyìí. Gbogbo ẹ̀ náà máa níyànjú agbára Ọlọ́run. Ṣé ti gbọ́? Kò sí wàhálà. Thanks, Dad. Bẹ́ẹ̀ ọba ẹni jẹ́ ìṣẹ̀mbẹ́ wọn yí ọba níyẹn tún ni. Ètò ẹ máa ń yìnbọn. Ọ̀dà àbáwọn. Mo ti ń bọ̀.
Library ni mo ti ń bọ̀. Library. Mo lọ kàwé ni. Ọmọ Alhaji Almaroof ni mí. Mo kò ń gbóni jẹjẹ ní ìsìn. Ẹbí bá ilé dé lẹ́yìn. Bí bá láwọn ọmọ rí, wọ́n gbà ní bá jẹ́nà jù. Igbó lẹ di pé ẹ̀ ń wo bọ́ọ̀lù àwòrán lè yín. Gbogbo àwọn tó lọ Liberty, wọ́n ò ti darí ilé wọn. Olè ní Ọlọ́run pa, Ọlọ́run pa, Ọlọ́run pa, Ọlọ́run pa. Bí bẹ́ẹ̀ lórí ẹ̀. Ìṣe jẹ́wọ́ nìsín. Kọ́ jẹ́wọ́. Ìṣe jẹ́wọ́. Fúnra nù, òun ní kú rìn. Ta ni o? Ta lolúwa rẹ̀? Àlàyé lájì kí lẹ̀ ń wá? Àlàjì la béèrè. Ẹ̀yin ni orí àròbí ajá mo mọ̀ o. Wọlé. Ìwọ ni orí àròbí ajá rí ní owó kan yìí láti lójú bí gbogbo lé òkè mi gbogbo lé òkè. Gbogbo fẹlẹ́ yín o lẹ Àlàjì ńkọ́? Àlàjì ò ti sùn ní ìdàyàwó. Àlàjì ò ti sùn. Lọ jí wọn wá jáde. Sáà ni mọ́mọ́ ìgbà gbogbo kókó ẹja lọ Àlàjì ò lè ti sùn gbogbo wa la kẹ́mi òkè tá a wa ẹ̀ sọ́nulẹ̀ ṣùgbọ́n ní wọ́n ti ṣùgbọ́n tó ṣe lẹ́yìn. Ẹ káalẹ́ sà o. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ sà. Àwa nu o. Ẹ kú iṣẹ́ o. Ẹ ṣeun. Ẹ dákun. Ṣé ọmọ ilé bí náà lọmọ yìí? Bẹ́ẹ̀ ni sà, èmi ni mo bí. Ọlọ́run yọ ọ́ lónìí. Ó kọ yín tó dá pé inú ilé yìí lòún gbé náà ló jẹ́ amúdé bíi. Bí bẹ́ẹ̀ kọ́ bá gíná tí ó ti dàn lára rẹ̀. Ọlọ́run ní jẹ́ fojú sunkún ọmọ. Ẹ ṣé mo dúpẹ́ sà. Ẹ ṣé o. Kẹ́ẹ̀sì mọ̀ wo ìbejì ni bó ṣe wà yìí o. Èkejì ẹ̀ wà ní skul o. Èmi ò mọ tẹ́lẹ̀ mọ tí ń wá káàkiri lóru. Èèmọ tó sọnù lọ́wọ́ ẹ̀ tí ń wá kiri lóru. Bí ti ń wò látàárọ̀ nù láti gbà tí mu. Ibò lẹ́nu bèbè lọ́hùn kí ló dé tó débi ní sọ̀rọ̀. Ẹgbẹ́kẹgbẹ́ ni ẹgbẹ́kẹgbẹ́ ó ní ìranù sí ọ. Ọlọ́run kú ní jẹ́ fojú sunkún ọmọ. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣeun o. Ẹ wá Àlàjà ẹ fà létí dáadáa. Àdúgbò ọgbà gbẹ̀rẹ̀ bí ṣe ń ṣe yìí o. Pàápàá jùlọ òfin tí wọ́n fún wa lásìkò yìí. Bẹ́ẹ̀ tí bá kọjá wọn ni àwọn ni o. Bí ìbá so obìnrin tó jẹ́ ọwọ́ tèmi yá pọ̀. Wọ́n ti bó ní nǹkan. Ẹ ṣé mo dúpẹ́. Àlàjì nǹkan. Ẹ̀yin náà mọ̀ pé aago 9 báyìí Àlàjì ti sùn. Kò sí nǹkan kan. Ó ti yé mi náà sà. Màá jíṣẹ́ yín fún wọn lọ́la. Ẹ ṣé mo dúpẹ́ gan. Àwa náà jẹ́ àtúntò lè yọjú jẹ́ ní ìdájí. Ọ̀dà sà. Ẹ ṣeun. Ẹ bá bá sọ̀rọ̀. Ọ̀dà sà. Ẹ ṣé mo dúpẹ́ o. Ọ̀dà bọ̀. Ìtọ́ bá wù ọkọ̀ bá rẹ̀ já. Olóòsì. Wo dododo. Salam alaikum, Dad. Wa alaikum salam. Saidat. Yes, Dad. Inú rúùmù ẹ̀ náà ni mò ń bọ̀. Mọ́mí ẹ̀ ni wọ́n ṣàlàyé àwọn kankan fún mi láàárọ̀ yìí nípa àwọn nǹkan tó ṣẹlẹ̀ lóru mọ́jú. Àmọ́ mo ti gbẹ̀rí ẹ̀ jẹ́ o, mo ní kò lè jẹ́ o. Mo wá fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ nísìnyí. Ṣé lóòótọ́ ni wípé àwọn ọlọ́dẹ ló sì yẹn wọlé lóru? Ibo ló lọ? Ibo ló ti ń bọ̀? Mom again. Why mom? What, Daddy? Wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún wọn tẹ́lẹ̀ sà. Library ni mo lọ sà. Library ló lọ. Saidat. Tó bá jẹ́ library ló lọ, ṣé library ló wà di aago 12 òru kó tó di pé àwọn ọlọ́dẹ rí ẹ lóru kan tó máa lead ẹ̀bọ̀n lé? Tí ìyá bá ń ṣẹni tí wọ́n mọ̀ dáadáa ń kọ́. Well, Daddy, mo ti ṣàlàyé fún yín pé màá máa lọ sí library láti kàwé ní Mondays, Wednesdays and Fridays sir. And ẹ̀yin náà lè ní pé kí n work hard kí n lè meet up pẹ̀lú next exam sir. Òun ló fà á and mi dẹ̀ mọ̀ pé time ti lọ tó báyìí sir. Ìgbà tí mo tó wo time mo tún kọjú bọ̀ ń lé. Stay. Gbogbo yẹn ò tó ní excuse. Because èmi ò mọ ohun tí àgbẹ̀ ń ṣe lóko tó ń dòru láì ṣe pé ó fẹ́ jí iṣu oníṣu wà. Àwọn àgbà náà dẹ̀ sọ wípé ìjàkùmọ̀ kì í rìn sàn, ọmọ tá a bá béèrè kì í rìn rú. Ìwọ náà máa wo ohun tó ṣẹlẹ̀, embarrassment ni. Tí kì bá ṣe pé Ọlọ́run káwa yẹ ó káwa máwọn èèyàn gidi nílùú pàápàá jùlọ ládùúgbò, kí ló fẹ́ ká máa sọ nígbà táwọn ọlọ́dẹ mọ̀ ẹ́. Ìwé tó bá ti kà di 6-7 ní library ṣé kò tó kọ́ ọmọlúwàbí má bọ́ lé? I'm sorry, Dad.
ṣe wá fẹ́ kí n gbẹ̀rí ẹ̀ gbọ́ wípé láìbírì ló ti ń bọ̀ báyìí ó dẹ̀ fẹ́ kí n gbà wípé láìbírì ló lọ náà kó tó di pé ọwọ́ àwọn ọlọ́dẹ tẹ̀ ẹ́. Yes, Dad. Well, má jẹ́ kí irú ẹ̀ tún ṣọmọ lọ́wọ́ ẹ̀ mọ́. Èmi ò ní o má lọ sí láìbírì lọ kàwé àmọ́ tó bá ti lọ lójúmọ́ mọ́ ìwé tó bá ti kàwọ́ 7 latest 8 p.m. kúrò library, not even library alone, anywhere you go tó bá ti ń di aago 7 àbò ń kọjá díẹ̀ kúrò ń bẹ̀ kó máa bọ̀ nílé ẹ̀ àìbá mọ̀ èèyàn lè pàdé traffic lọ́nà traffic lè múyàn fún like 1 hour or jù bẹ́ẹ̀ lọ tó bá dẹ̀ máa fi di 10 p.m. ọmọlúwàbí ti wọlé ó ti jẹun ó ti sùn please má ṣe rú ẹ̀ mọ́. All right, Dad. Thanks so much for your understanding, Dad. ọ̀rọ̀ ilé ayé àfi nínú gángan tó bá kọ wájú sẹ́nìkan ẹ̀yìn ló máa kọ sọ́mọ ẹlòmíì kò sí tilẹ̀ bá ti mọ́ ilẹ̀ á padà ṣú o ọlọ́gbọ́n ayé ó yẹ ẹ jẹ́ ká jọ fòye gbé ẹ jẹ́ ká jọ fò. Say that. Uncle. My students. Ẹ kújọ́ mẹ́ta. Ẹ má bínú uncle, mi ò tètè rí yín ni o. But say that. Ó kòkù náà. Ṣé téèyàn bá ti rí oore gbà lọ́wọ́ olóore èèyàn ṣé kí èèyàn tún gbàgbé olóore bẹ́ẹ̀ ni? Uncle kò dẹ̀ wá rí báyẹn o. Báwo ló ṣe rí? Àwọn challenges tí mò ń face lẹ́nujọ́ mẹ́ta yìí. Òun ló fà. In fact, òun gan ni ò jẹ́ kí n máa visit àwọn èèyàn bí mo ṣe máa ń visit wọn bí ti tẹ́lẹ̀. Kí ló ṣẹlẹ̀? Explain to me kí ló ṣẹlẹ̀? Ẹ lè believe pé results èmi àti twin sister mi I make any of it. Wow, báwo ló ṣe ṣẹlẹ̀? In fact nǹkan ló jẹ́ kémi gan kí n máa wá bí màá ṣe rìn enroll fún SSA àti JAMB. Yeah, sorry for that. But say that láti ìgbà tí mo ti mọ̀ ẹ́ o brilliant gan and ní class tí bá ń ṣe tutorial tí bá ń béèrè question ìwọ ló máa ń dá mi lóhùn jù kò yẹ kó rí bẹ́ẹ̀ náà. Uncle ẹ̀wọ̀ ẹ̀ ká fìyẹn lẹ̀ for now. In fact ẹ̀yin gan máa rí pé mo wá supermarket náà ní gbogbo nǹkan tí mo fẹ́ rà mi ò rí any of it and mọ́mí dẹ̀ ń dúró dé mi nínú can sínsìn ẹ̀yin náà dẹ̀ mọ̀ bọ́rọ̀ mọ́mí ṣe rí ẹ̀mọ̀ kí mọ́mí street gan. So uncle àmọ́ àríra later. All right. Okay. But I could take care. Sorry. Keep on trying. Bye. Wow. How are you getting back up beside that? Saidat! 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 Hello, Sekinat. Ó ga fún ẹ o. Ó bá lómi ló máa ṣẹja jí náà wà ní irọ́ ni. Ó má tilẹ̀ lè rí twin sister láti jọ ẹ̀. Saidat, listen to yourself. Ṣé mọ́mí ò sọ fún ẹ pé mo bèrè ẹ̀gbà tí mò ń lọ ni? Àbí kí ni ìtumọ̀ gbogbo yẹn? Mo bèrè lọ́wọ́ mọ́mí ló ń ṣàlàyé fún mi pé ó ti lọ school ó dẹ̀ dágbére fún mi. Ṣé owó tó yẹ kí n fi máa jẹun ló yẹ kí n máa fi pelé ni? Àní wà bí o mọ̀ pé anytime mo lè wà stranded ni. Má máa sọ báyẹn mọ́. Ó mọ̀ pé Ọlọ́run fún wa ní ànító àtàníṣẹ́kùn nínú ẹbí. So ìwọ ni kò mend ways ẹ̀. Anyway mi ò bínú. Bí wọn náà ṣe accuse mi ló jẹ́ kémi náà sọ̀rọ̀ báyìí. Nǹkan tí mò ń try àti sọ fún ẹ ni pé kó má ya òun. At least I'm your twin sister and I deserve your call. Ó dá mo ti gbọ́, má worry máa flash ẹ̀. Tí má dẹ̀ ti flash ẹ̀ kí wọ́n náà máa pè mí. Mọ́mí àti dáàdì ńkọ́ àti Sodiq. Àlàáfíà ni everybody wà, mọ́mí dáàdì àti Sodiq. Okay, bá mi kí everybody. All right, sister. Take care. Bye. Mọ́mí yìí ti pọ̀ jù. Mọ́mí mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó rọ̀ jẹ́ ṣẹ́ká yẹn jáde kó wájú mi. Aṣí àkùn ọmọ ni ẹ. Ó yá ọ̀rẹ́kùnrin rẹ ládùúgbò owó yẹn láti bí ọdún kan kò dá padà. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kó dẹ̀ wọ́n ẹ nígbà yẹn. Àǹtí mi ṣé mo ti ṣàlàyé fún yín nínú ṣọ́ọ̀bù mo ní kò kì í ṣọ̀rẹ́kùnrin mi àfẹ́sọ́nà mi ni fiancé mi ni mi ìfẹ́ kójú tì ó láti sanwó skul ẹ̀ kó náà lè graduate pẹ̀lú wa ìtorí ẹ̀ ní ẹ fún wa táìmù díẹ̀ tí ò bá san èmi á san àǹtí mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Mo mọ̀ pé ẹ̀kọ́ tó máa gbẹ̀yìn nìyẹn láti bí ọdún kan ó yá owó lọ́wọ́ mi kò dá padà wọ́n jẹ́ kí n sọ fún ẹ o kì í ṣe pé bẹ́ẹ̀ mi lè gbàgbé owó yẹn o
ṣùgbọ́n èló ni 400,000 naira ṣùgbọ́n lórí eléyìí o kọ̀nìkẹ́ torí ó kàwọ̀ ọ̀gbẹ́ni máa fi ṣe nítorí mi ò lè wá lùsì owó mi sí relationship tí mi ò rí fusion bẹ́ẹ̀ àbí sọ fún mi ó tún ẹ̀ mélòó tí mo sọ pé kí ọmọkùnrin kó yọjú sí mi ná good ó wá kò wá ìdí gan-an tí mo fi máa gba owó mi lọ́wọ́ ẹ̀yìn èló ni 400,000 naira èló ni ṣùgbọ́n màá gbà lọ́wọ́ ẹ̀ ó sọ fún ó mọ̀ pé mi kì í fẹ́ rómi lójú ẹ̀ ó mọ̀ pé mi fẹ́ rómi lójú ẹ̀ ṣùgbọ́n ṣé orí lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn o I will allow you to cry for you. Táwa mú tí wẹ́ káàkiri mọ̀ pé bíbá ilé wà. Ṣé o sì? Jọ̀wọ́ mo fẹ́ copy timetable ni. You say? Mo ń lọ lé mo ti wà stranded mo dẹ̀ fẹ́ copy timetable jọ ṣe ti copy ẹ̀. Sẹ́kì mi ní fi náà tì sí Sẹ́kì. Yes. O tún fẹ́ lọ lé as usual o fẹ́ lọ lé wọ́n ṣe fi ṣí ẹni kí ló tún wẹ́ pé ìdí tí òkùn ilé ìjókòó sí school tó yẹ pé ìṣẹ́jú tó bá lọ 1 week in school wà lọ 3 weeks ilé ṣọ́ọ̀fì ṣe é ni. Táwa that's an insult on my part. This is not babe let me talk to your head orí ẹ̀ ti ń dàrú ni because owó tó ń san iye yẹn náà lèmi náà san wọ́n kí ló dé ṣé wọ́n bí sórí mẹ́ta ni tó jẹ́ pé táwa ní problem life ẹ̀ táwa iná fi ṣe é kí ló dé gan-an tó gbọ́dọ̀ ẹ̀ kó máa láti lọ gba oyún kó wá bí ọmọ tó ń jẹ́ táwa bóyá tó bá ti rí ọmọ yẹn wà lè máa òkè táwa ọ̀rẹ́ ẹ̀ yẹn kó lọ jókòó jẹ́ tó yẹ pé wọ́n fi ṣe é èmi náà ni màá bẹ́ẹ̀ copy note èmi náà ni táwa text táwa eléyìí kí ló dé ṣé kí n kú ni kí ló dé. ìyẹn ti pọ̀ jù náà kí ló dé ìwọ ṣàkóso bá mi jókòó ṣe exam. ó jẹ̀bi tí mi ti bẹ̀ ṣe exam ó ti mi bá tún bẹ̀ ṣe exam màá bẹ̀ ṣe test màá bẹ̀ kọ note èmi náà ni wàá máa pè pé hello ṣé Mr. alágbádá ti ṣe kinní kan ṣé wọ́n sọ pé kinní kan ṣé ìjọ tàjọ dé inú school ṣé ló gbà mí pé wọ́n o mo fẹ́ plant ẹ̀sìn bí o níṣẹ́ ni kí n kàn máa pè é wọ́n ti ẹ̀ figure head kí wọ́n kàn máa lọ kó máa bó dàbí pé nínú ilé yín yẹn o ní òrìṣà àjọbọ kan tó jẹ́ pé ṣe ló máa lọ ń bọ́ ń bẹ̀ all the time tó ṣe jẹ́ pé wò kì í jókòó sí school. wọ́n jọ fi yẹn sílẹ̀ jàre timetable tí mo fẹ́ ni kò fún mi. ọmọ kò tó ṣe ó ti distract mi ó distract mi because orí mi gbóná bí ṣe wà test ń bọ̀ lọ́nà mo dẹ̀ fẹ́ ṣe test ó ń distract mi ibi tí wọ́n wà mú kàwé ni. ṣé òwò fún mi timetable ni. ṣé nǹkan tó fẹ́ nìyẹn. ọtí mo fẹ́ nìyẹn. o fẹ́ kọ́ o ti fẹ́ copy ok gbà orí ẹ̀kọ́ ṣé máa copy ẹ̀ ìwọ ló mọ̀. owó jóná ó jóná po student. ministry ti ẹnìyẹn máa sọ káàkiri. tó ṣe kíáṣíkíáṣíká torí mò ń kàwé o ti ń distract mi because test ń bọ̀ lọ́nà ó ń lọlé. àǹtí mi. ẹ̀rọ àmà. onímọ̀ọ́dà. ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta ṣọ́wọ́ ń yá. èmi nìkan tán. ṣé àwọn kọ́sọ́mà wá dáadáa. Bùnmi you look well. ṣé kìí ṣe pò. àǹtí mi ṣe rẹ́yìn tí ń ṣá mo tiẹ̀ ti gbà pé mi ò sọ fún yín ara mi ò yá bí ọjọ́ mẹ́ta kan bọ́ ọkàn yín kàn fà mí wọ́n ní mo láti manage jáde kí wọ́n rí àǹtí mi ẹ̀yin gan ojú yín wá ń dán àti mi ò fẹ́ dàgbà ọ̀rọ̀ kan sí ẹ. kí ni ẹ wà. o ti lóyún. àǹtí mi ẹ tún ti bẹ̀rẹ̀ ṣé mo máa lóyún mi ò ní mọ̀ níbo lẹ ti róyún mi ò ní oyún o mi ò dẹ̀ mọ̀ nǹkan tẹ́ ẹ sọ. pẹ̀lú ọjọ́ orí mi tí mo jẹ́ obìnrin àti mo ṣe bá obìnrin gbé pọ̀ tíyàn bá lóyún màá mọ̀ o ti lóyún. àǹtí mi kí ló dé gan kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan ṣé mo jẹ̀bi pé mo wá kí yín òun lẹ ti ró lóyún sìn báwo mo ṣe máa tó báyìí tí mo máa ní oyún tí mi ò ní mọ̀ ẹ ti bẹ̀rẹ̀ nìyẹn mo sọ fún gbára mi ò yá ẹ wò. wá ọmọ yìí sì ṣe bí yóò rọrùn kó dé lè rọrùn. ọ̀rọ̀ ilé ayé àfi bílù gángan. bọ́wọ́ ìtẹ̀lé ni irú oyún òṣìwò ló ní. How could you be so inconsiderate torí Ọlọ́run tó dẹ̀ mọ̀ wípé in the next 4 months and lọ fún service. How could you? tí ìgò tó máa sọ fún mi lélẹ́yìí àbí ìtorí ẹ̀ ló ṣe avoid call mi tó ṣe gbé call mi ni mo ṣe fún ẹ ṣé promise tó ṣe fún mi ni. Just shut up. Oh God. Sori po go. Sori po daft. Sori po lọ́pọlọ. Now, èmi sọ̀rọ̀ oyún tó lè affect future wa negatively. Ìwọ́n bá mi sọ̀rọ̀ pé mo avoid ẹ̀ mo dodge ẹ̀ mi ò gbé call ẹ̀. Ṣé kò tó wà lẹ́nu yẹn? When you were doing it
tó ń dùn mẹ́ ó sọ ọgbẹ́lẹ̀ ṣé bó sọ pé ó nífẹ̀ẹ́ mi ni. Here comes Onífẹ́mi when you were doing it kinikan save me that bullshit. mo ti gbọ́ tiẹ̀ kí ló máa ṣe sí. Now you're talking. You ti múra ẹ̀ lẹ̀. Àǹtí mi mọ̀ sọ fún mi. Àǹtí mi mọ̀ sọ fún mi. Okay. No, my show my boy. This is 15,000. Only a quack doctor. Àbí olè ló máa gba gbogbo 15k lọ́wọ́ ẹ̀. Now take this money and remove this unwanted pregnancy. You are giving me money. Kí ló ṣe oyún? Àbí ìfẹ́ tó ní sí mi ni. Kí ló ṣẹlẹ̀ gan? Ní ìgbà ṣé nǹkan tó sọ fún mi nìyẹn? I love you, boy. Ìfẹ́ tó sọ fún mi. Ṣé àǹtí mi sọ bẹ́ẹ̀ wọ́n ló lórí burúkú lẹ́yìn ọkùnrin. Shut up, Joe. Kí ló bọ́lẹ̀. Now let me tell you, you ò ní time fún gbogbo rubbish yìí. I don't have time for your stupid talk. Now I'm leaving. Make sure you lock my door. Me important, Mo. I have no time for rubbish. I love you. Me important, Mo. See. Àǹtí mi sọ fún mi ṣe báyìí ọkùnrin yẹn lè. Ìwọ lọ. Àǹtí mi dé sọ fún mi wọ́n náà yí ọkùnrin ti bàjẹ́. Oyún ti dé, aláwẹ̀ ti fárígá, ìgbà tó dáwọ́ tó náwó dẹ̀ tó kẹ́ sí. Ó bá jẹ́. Báwo ló ṣe lọ́dọ̀ tó ṣe kù? Hell girls. Wo jọ nítorí Ọlọ́run sórí ẹ̀lú ẹ̀yẹn bóyá kò dìbò kò hold on to it. Sekinat, ṣé student dẹ̀ ni wọ́n ẹ̀ ṣá? O kúrò ní school for the past 3 weeks. O pè, o ṣe anything, o kàn lọ bẹ́ẹ̀ yẹn. O just start. Architect, o ṣe. But Tawa, báwo lè ń sọ̀rọ̀ báyìí? Ọmọ kan tó wà ń lé ju gbogbo eléyìí lọ náà. Kò sí problem jàre ọ̀rẹ́ mi. Oore tí mo pàdé lọ́nà ngan ló jẹ́ kí n pẹ́. Oore. Okay. Wàá mọ̀ kan tó ta máa ṣe ń sìn wáyé. Sórí oore yẹn, jẹ́ ká mú wá. Ká wá mú ọ̀bẹ àbádà ká wá gbélé ká ṣá báyìí. Kí tètè gba tèmi ọwọ́ epo ní omi ìrànyìn. Ọ̀rẹ́ mi jàre, ọmọ Maruf, kí nìkan tó bẹ́ mi mú bọ̀? O ṣé ọ̀rẹ́ mi, trust me. Mo bá wọn mú nǹkan wá ń tiẹ̀ tó pò tiẹ̀ tún kí mi délé. Trust me. Okay, kò sí wàhálà. Bọ̀ ó ní ìkọ̀kọ̀ tí mo fẹ́ já ìsinsìn tó mọ̀. Bóyá tí máa ti jẹ́ ẹsìn tán, ọ̀hán àwọn òbí mi ni mo dáa àbí olójú òbówó ló dáa. Ṣé mo kí a ti ṣe test? Yeah, now ṣe test mo gbé òpè call now mo dẹ̀ ti bẹ́ẹ̀ ṣe. Bọ̀ nísìnyí báyìí mo kò ti kàwé. Torí kan máa rí àbí ẹ̀fí kọ́kọ́ máa bí kan tó máa bẹ̀ ṣe exam mi ò lè wọ̀. Fún kò tiẹ̀ bá mi ṣe test yẹn, trust me. Surprise package. Ó ṣe ọ̀rẹ́ mi. Oh, whatever. Hello, beautiful lady. Hi. Mo kàn rí àwọn ojú tó gún régé mo dẹ̀ feel pé tí n bá lọ tí mo bá yín ní conversation and that means something is wrong with me. So can I join you people? It's a free road. Come on, sit down. And by the way, who called you here to join our conversation? Sakina, that's too harsh. Okay, I'm sorry, maybe I came at the wrongest time. No, it's fine. Okay, by the way, my name is Ridwan. My name is Howard Sheffield. My name is Funny. My name is Asha. Okay, it's nice meeting you guys. Yeah, same here. You're welcome. Some other time. It's fine. So sorry about that, huh? It's okay. I think I have to take my leave. Why people are done? You meet me at the school gates. Sakina. Sakina, do not now. Hi, bye. We meet some other time. Sakina. Sakina, she must try. I want to kill you. Sakina. Ridwan, nonsense ló sọ lẹ́nu yẹn. Ìwà láìmoore pa ìfẹ́ wù yìí. Wo Fọlá, má jẹ́ kí ọ̀rọ̀ ẹ kó dá àárín mi àti ẹrú. Tó bá fẹ́ fa wàhálà kó fa wàhálà. Tó bá fẹ́ wàhálà kó fa wàhálà. I'm ready to fight with you. Jọ̀ọ́ torí Ọlọ́run, kí ni tiẹ̀ lórí ọ̀rọ̀ yìí? Alára ní ara ọ̀run, olóko àìsàn okó àìwò. Kí ni tiẹ̀? Ìwà kò sí ọ̀kan tó kàn tèmi bẹ́ẹ̀ nígbà tó fún ẹ lówó ṣe wá sọ fún mi. Let me tell you something. Bùnmi, Christian. Yes. Jẹ́ ká àzún pé tàbá wa dàgbà ń sìn, tàti marry, àbímọ mẹ́rin. Mẹ́ta lè decide àwọn fẹ́ jẹ́ Christian. Kíkan wá jẹ́ Muslim. Home mi ti ń dàrú nìyẹn now. Now, this babe I'm talking about, she is a Muslim like me. Ó gbẹ̀sìn, well cultured. Nǹkan tí mo ń wá lára obìnrin nìyẹn. That's my dream woman. Gbẹ̀rù sọ̀n bàdí gbẹ̀rù sọ̀n.
so ìgbà tó ń kó ọmọ yẹn tó ń nà back to front tó ń gbowó lọ́wọ́ ẹ̀ ó mọ̀ pé ó consider religion gbà yẹn. Fọlá, hold it right there. Kò sí pé mo kú anybody, àjọ kúra wa ni. Oh really? She enjoyed me, I enjoyed her. Ṣùgbọ́n so mo fẹ́ gbọ́ pé mo kú pé mo cheat her by sex, àjọ gbàdúrà wa ni. And mind you, Zekinat is my choice. Àbámọ̀ ló ń gbẹ̀yìn ọ̀rọ̀ o, àbámọ̀ ló ń gbẹ̀yìn ọ̀rọ̀ o. Oyún ti dé, aláwẹ̀ ti fárígá nígbà tó ń dáwọ́rọ̀ tó ń dáwọ́ dẹ̀ ta ló ké sí. irọ́ ẹ̀yin ọmọ ọ̀sìn ṣe rí i pé ẹ̀ lẹ́kọ̀ọ́ rárá tẹ́ ẹ bá lẹ́kọ̀ọ́ ṣó yẹ kí Ridwan kó máa sá fún mi ẹni tí wọ́n gbàṣẹ́ fún nìyẹn o. ẹ má bínú sí mi ṣé bẹ́ẹ̀ ṣe dárúkọ Ridwan ọ̀rọ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ yé mi ẹ jẹ́ ọkọ̀ jókòó ló mọ̀ ẹ jókòó have your seat wọn. wo àbúrò ọ̀rọ̀ ìjókòó kọ́ lélẹ́yìí o ìgbà tí mi ti bá ọmọkùnrin ẹranko tó ń pè ní Ridwan yẹn níbí. Nevertheless ẹ ṣàmà ní sùúrù ṣé ibẹ̀ ṣe eré mi yìí ọ̀rọ̀ ẹ̀ ti wà sorted at least máa mú yín lọ sọ́dọ̀ àwọn parent ẹ̀ máa sọ àmì kébìlì so ẹ jókòó máa yẹ ká sọ ẹ jókòó. ṣé orí ayé ẹ lóde ọmọkùnrin tí ò wúlò yẹn o ló ń tẹ́ra lẹ̀ fún nígbà tí orí ọmọkùnrin tó dáa bí eléyìí o ò lè fẹ́. kò tó sì mí ndé kò tó sì mí mo ṣáájú kò tó sì mí. mọ́mí ẹ ṣàtẹ̀kẹ̀ ìzì ẹ jókòó ẹ ká sọ̀tì kí ni àmì kébìlì sẹ̀ ẹ ní ìjù kankan ẹ ṣàjókòó kí ni kí n fún yín mọ́mí. ọ̀rọ̀ funfun kan lélẹ́yìí ọ̀rọ̀ funfun. ṣé kò sí lábúrò. Rárá alájà kò sí problem kankan wa. Alhamdulillah. Alájà ọ̀rọ̀ kan ló ṣe bẹ́ẹ̀ rọ̀ ní school mo wá ní kí n wá pe àkíyèsí yín sí i torí tí nǹkan bá fẹ́ bàjẹ́ yẹn àgbà náà la máa ní pé kẹ́ bá wa. ṣé kò sí jàṣà. Alájà kò sí problem. Ridwan school kan náà lájọ wà bí mo ṣe sọ fún ẹ kan ọ̀rẹ́ mi ní girlfriend ẹ̀ orúkọ ẹ̀dẹ̀ nípa mi bọ́ ó ṣe àṣemáṣe ó dà pé ó fún Bùnmi lóyún. ó tó mi tó dé yìí. Aláàjì alájà àpò kí ló dé. ẹ jọ̀ọ́ tó ló ń ṣọlọ ẹ yọjú sí mi alálejò. ok mo bọ̀. jọ ó nídìí tí mo ṣe pè wọ́n níbi tó gbẹ́nu lédè yẹn mi ní fẹ́ ká tún máa ká òwò àkàsẹ́yìn tó ń bá dé òkú jọ sọ fún wa tó wá ṣe pọ̀. Salam alaikum. Alaikum salam. Alájẹ kásán. Ẹ kásán. Yes. Ẹ pẹ̀lẹ́. Arábìnrin yìí ni ó wọlé dé èmi tí ẹ mọ̀ rí ó wá ní òun o àwọn ọ̀rẹ́ àwọn Ridwan níléèwé táwọn jọ wà ní the same course ó wá ní bó tiẹ̀ ṣe dárúkọ Ridwan àyà mi já pé kó má tún di pé ó tún ti lọ fa wàhálà àbí nǹkan kan ó wá ní rárá pé ó ṣe àṣemáṣe kan bó ṣe fẹ́ gbẹ́nu lé mu ní Aláàjì wà nílé ni mo pè yín tààrà yẹn mi ì jẹ́ kó sọ ọ́ n tó bá fẹ́ sọ yẹn kó ṣojú èmi pẹ̀lú yín. ẹ ǹlẹ́ o arábìnrin ẹ kú ọjọ́ mẹ́ta o ṣé kò sí láburú kankan. Àárọ̀ sà kó má bàa sí náà ni sà èmi àti Ridwan department kan náà lájọ wà ní school pẹ̀lú ọ̀rẹ́ mi tó jóbìnrin Bùnmi àmọ́ ó dà pé òun àti Bùnmi wọ́n ṣe àṣemáṣe jẹ́ bíi pé ó fún Bùnmi lóyún. Ridwan. bẹ́ẹ̀ ni Aláàjì. ó fún èèyàn lóyún. nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé ó wá fún Bùnmi lówó pé kó lọ ṣẹ́yún ṣùgbọ́n ọ̀rẹ́ wa kan tó jẹ́ ètò súnmọ́ Ridwan dáadáa ọkùnrin ni ìyẹn ló wá hint mi because kò lè wá ọkùnrin ni lèmi wá sọ pé màá volunteer ara mi màá wá sọ fún yín torí kọ́rọ̀ má lọ bá Bùnmi jà. iṣẹ́ ìyá mi tiẹ̀ ò ní bàjẹ́. sọ̀rọ̀. ẹ ṣe Ridwan ó fúnyàn lóyún jọ ìyá mi ìwọ́dẹ̀ ráre dájú pé Ridwan ló lóyún yẹn. Alájà ní school wa Ridwan àti Bùnmi kò sẹ́ni tí ó mọ̀ wọn ní department gbogbo èèyàn ló mọ̀ pé wọ́n jọ ń ṣe wọlé wọ̀de girlfriend and boyfriend ni wọ́n. kódà ẹ̀ tún wá dẹ́ ẹ lójú nígbà tí gbogbo yín mọ̀ pé kòríkòsùn ni wọ́n pé a wá lóyún fún Ridwan á wá ní kó lọ ṣẹ́. ibo oúnjẹ ti fún lówó
ọ̀rẹ́ wa ẹ̀ tó tẹ̀lé tó jẹ́ pàdé Ridwan ọkùnrin lòun ti tẹ̀ tó máa ń sọ̀rọ̀ fún òun ló wá jẹ́ kó gbé mi mọ̀ pé kọ́rọ̀ má lọ di pé nǹkan mi àṣẹlẹ̀. mo ti yọ ohun tí mo fẹ́ yọ ń bẹ̀ yẹn ṣé Alhaji Sisi kò ní bàjẹ́ fún ẹ o ìgbà tó ti dáwọ́ lójú pé Ridwan ló lóyún tó dẹ̀ dá ẹ lójú pé Ridwan fọmọbìnrin yẹn lówó kó lọ ṣẹ́yún jọ mo fẹ́ bẹ́ẹ̀ lẹ́bẹ̀ẹ́ kan ẹsẹ̀ tó fi rìn débi báyìí ó ní fi rìn débi tó á ti pa ẹ o ṣòro ọmọbìnrin tó ná fún lóyún yẹn ṣó lè bá aṣokùnfà bá ṣe wá sọ́dọ̀ tiwa kí èmi àtàlájì ká lè fojú rí ká tiẹ̀ bí. bí o ṣe problem alájà má bá yín mo wá. orí wí alájà orí sọ ẹ̀bẹ̀ kan tèmi fẹ́ bẹ̀ obìnrin ni pé iléèwé yín ṣèṣe pé wọ́n ti lé bóde ńbẹ àbí wàhálà wà ká lè mọ ètí jẹ́ òtítọ́ àbí òdodo tí ń bẹ ńbẹ ṣé ìwọ ò sì gbọ́ sọ̀rọ̀ ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ tọ́rọ̀ ẹ̀yin ò bẹ̀rẹ̀. wàláì tàláì mi ò gbọ́ sí mi mọ ọmọbìnrin rí mi rí rí nígbà tó wọlé tójú ìyá rẹ̀ tó ní ẹ pẹ́pẹ́sẹ́ láti skul Ridwan mo kọ́ rò kó fẹ́ lọ fa ó ti fa wàhálà kan nígbà tí ó rẹ̀ di pé ó ṣàṣe má ṣe ibi tó sọ́dẹ̀ yẹn dúró ń bẹ̀. A gbọ́dọ̀ wádìí gbogbo dájú. Bẹ́ẹ̀ni. Kí lorúkọ ti yín mà? Alimatu. Alimatu Ṣadíyà. Olóko ńlá náà tiẹ̀ sí. Olóko ńlá. Bẹ́ẹ̀ ni alájà. Ìgbà wo wà ní wọn ní máa fún yín lóyún kan láwọn ò ní gbà? Islam ni wọn náà ẹ̀sìn Islam ló sì. A kò lè jẹ́ pé orúkọ lásán ni wọ́n fi ń ṣe tiwọn. Àbẹ́rẹ́ ìlú tó ń gbé sórí. Allahu Akbar. Bẹ́ẹ̀ bá múra báyìí. Àbẹ́rẹ́ rí bó ṣe wọ ṣòkòtò bí ọmọ èṣù. Ìyẹn ò tiẹ̀ dùn mí bí aṣọ jáńbélé tí wọ́n gbélé lórí. Kò burú. Ẹ bá mi ṣokùnfà bí ọ̀rẹ́ yín á ṣe débí. Ìjọ mi ìzẹ́bàdàn jáde gẹ́gẹ́ bí ọmọ mùsùlùmí. Ntẹ́yìn náà wọlé o. Èmi ò ní ẹ má wọ ṣòkòtò. Àmọ́ tẹ́ wọlé orí ẹ̀yìn kò kojú mu. Àbí òye yìí. Kò balẹ̀ tó. O ṣe ìyá mi. Rẹ dúdú mélòó. Alájà dákun bá mi wá owó ọkọ̀ fún. Ẹ má wọrí alájà. O fẹ́ máa kọ nǹkan fàgbàlagbà. Kò burú alájì mo ti gbọ́. Ẹ má jẹ́ ọ̀pẹ́ ẹ má jẹ́ òjìnà tí ẹ rẹ fi rí yín o tá ìyànjú ọ̀rọ̀ yìí o. Ẹ ṣeun. Bá mi fún olówó ọkọ̀. Ẹ ti gbọ́ ọ. Ó yé mi. Alimatu Ṣadíyà. Alájà sórí nǹkan báyìí. Ara tí mo máa ń sọ fún yín nù pé ẹ máa bá àwọn ọmọ yìí sọ̀rọ̀ sórí sí wà ní mò ń pariwo mọ́ wọn. Inú gbàwó wa la máa dọ̀rùn lásì báyìí nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ kò sí nǹkan tó lè ṣe sí mọ́. Ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Èmi ò sọ pé. Ó ti kàwé ẹ̀pin nìyẹn. Ẹ mọ nǹkan tá a máa ṣe. Tá a bá ní kó ṣẹ́yún. Aleykum salaam wa rahmatulah. Ṣé ẹ má bínú pé mo fẹ́ dá sí nǹkan tẹ́ pè mí sí o. Ṣé rí gbogbo nǹkan tí ẹ ń sọ látàárọ̀ gbogbo ẹ̀ pátápátá ni mo gbọ́ àti nǹkan tí àǹtí tó wálẹ̀ kan tí wọ́n sọ yẹn gbogbo ẹ̀ mo gbọ́. Bẹ́ẹ̀ ni nínú nǹkan tí èmi àti bọ̀dá mi máa ń sọ tí wọ́n kàn tẹ́ máa ń sọ fún mi dáadáa wípé táwọn ò bá kọ́lé káwọn ra mọ́tò báwọn ò lè fẹ́yàwó o báwọn ò tiẹ̀ lè ṣègbéyàwó rárá. Bọ̀dá ẹ̀ tẹ́ ẹjọ́ ń sọnù. Bẹ́ẹ̀ ni sà. Ẹ ó ti kọ́lé ó ti ra mọ́tò báyìí. Àbí? Mò ń gbádùn ẹ̀. Tẹ́bà wá ní sọ pé ọgbọ́n ọmọ kékeré tèmi ó kéré ìbá ní ká dàbí ọgbọ́n sà bóyá ká kẹ́ ẹ̀ pè wọ́n pé èmi mo fún yàn lóyún. Ìwọ ló fọ́bìnrin lóyún. Bẹ́ẹ̀ni. Àbí irú ètò ìwọ tó. Ó ti yé mi o àlóhùn ló fún ọmọ yẹn lóyún àfi mọ́mọ́ yẹn sínú ilé a lè máa tọ́jú ẹ̀ tàfi bímọ bó bá dẹ̀ bímọ tán ká lọ ṣe DNA bó bá jẹ́ pé àwa la lọ́mọ àgbà sọ́dọ̀ bẹ̀ bí ó bá ń ṣàwálà lọ́mọ àsìn ọmọ padà sílé jẹ́. Ṣé pé kí Ridwan kọ́ mọ̀ sá lọ àbí ẹ rò pé ó fẹ́ sá lọ. àbí kó lọ fọ́ọ̀sì olúwa ẹ̀ ṣẹ́yún yẹn ṣe mọ̀ pé tí ò bá ti rí mọ́ǹsìn á rò kó ti lọ ṣẹ́yún ni. ká gbọ́ pọ̀gbọ́n ọmọdé kò mọ̀ pé apágbà wèrè. má wàá torí yẹn náà lọ fún yàn lóyún. ọ̀gbọ́n.
kí ni orúkọ tiẹ̀? Tawakalitu ni sir. Tawakalitu. Bẹ́ẹ̀ni sir. Moboluwaduro. Bẹ́ẹ̀ni sir. Alhamdulilayi. Alhamdulilayi. Ó túmọ̀ sí pé ilé mùsùlùmí ni ìwọ náà ti jáde. Bẹ́ẹ̀ni sir. Alhamdulilayi. Kọ́kàn wáyé mi o. Irú ìmúra wo ni ọmọ mùsùlùmí wa mú jáde? Ṣé bẹ́ẹ̀ yìí ṣe máa múra nìyẹn? Dájú bí a kò yé ní ta nǹkan tí ó wà ní vogue nìyẹn, nǹkan tí àwọn girls tí wọ́n wọ̀, in fact ẹ bá wọnú campus 99.9 students ló máa múra báyìí bá ṣe máa múra nìyẹn, láti ká fìlà monk ká já. A jẹ́ pé bí Sekinat náà ṣe múra ní school nìsín. Rárá o, irú ò dáa o, Sekinat ò kì í bá wa múra báyìí, in fact àti ètí bá sọ̀rọ̀ láìmọye gbà pé kó náà yé gbé ìjáàb sórí kó yé wọ̀dà bulẹ̀ kó ń gan já kó sì ẹ̀ já kó já bíi tiwa kó náà máa múra báyìí bọ̀ kò gbọ́. Kò ní já lágbára Ọlọ́run, Ọlọ́run ò ní jó já, ẹ̀yin náà ò ní já, ẹ̀ ní jájàkújà lágbára Ọlọ́run òbí yín á jèrè yín, ẹ̀ ní jáwọ́jà. Ọlọ́run àwọlá àwọn ìyá àti bàbá tẹ tẹra wọn jáde, kò sẹ́nì kankan tó máa jáwọ́jà nù yín. Ẹ ti gbọ́ pẹ̀lẹ́, kọ́rọ̀ mi máa pọ̀, èmi ni mo invite ẹ. Sekinat ọmọ mi ló jẹ́ kí n mọ̀ pé schoolmate òun kan wà táwọn jọ máa ń kàwé tóun náà mọ̀wé dáadáa ní school táwọn lẹ́jọ́ máa ń wà ni mo fi gba nọ́mbà ẹ̀. Ohun tí mo fẹ́ béèrè ni wípé mo kíyèsí wípé Sekinat ó ṣe lack of some things ní school, some àwọn subjects kékeré kan ó ṣe lag behind tí kò mọ̀ dáadáa ní school. Mo wá fẹ́ béèrè kí ló fà á, àbí eré tó ń ṣe náà ló pọ̀ tó bẹ́ẹ̀ ni or something like that. Actually I am so surprised wípé ẹ sọ pé Sekinat lag behind. Sekinat tí mo mọ̀ irọ́ ò dá, ọmọ yẹn mọ̀wé gan ni, in fact láàrin àwa bíi mẹ́rin márùn tàjọ ń ṣọ̀rẹ́ òun ló mọ̀wé jù. Bẹ́ẹ̀ ni bó ṣe mọ̀wé tó bẹ́ẹ̀ náà ló ṣe ń sin Ọlọ́run tó. Jẹ́ ká gbà pé kò tí ì tó náà ni, inú mi dùn fún information tí o fún mi. Ṣòdìgbò ọmọ mi ọ̀nà àwa pẹ̀lú ní àwọn òbí tiẹ̀ náà wọ́n á jèrè ẹ̀. Bó ṣe wá sọ yìí mo ní course láti gbà ẹ gbọ́ nítorí mo gbà pé ọmọ mùsùlùmí kì í parọ́, àmọ́ síbẹ̀síbẹ̀ náà bóyá kẹ́ túnbọ̀ tẹra mọ́ ihun tí ẹ bá lọ léèwé lọ ṣe, kẹ́ máa study from time to time, kẹ́ dẹ̀ make sure pé irun kíkẹ́ yín kò já, àsàlátù wà níbẹ̀ kẹ́ máa lọ, ẹ má jẹ́ kí eré kó wọ̀ yín lọ́kàn, nítorí tí eré bá ti wọ̀ yín lọ́kàn lèèyàn kì í mọ ihun tó bá lọ síbi kan. Ọlọ́run àwa pẹ̀lú yín. Ó ṣe máì tí lọ alájà náà máa yọjú sí ẹ̀sìn ṣùgbọ́n fẹ́ kí ẹ ṣojú gbọ́ pẹ̀lú ọmọ mi. Ó ṣe o, thank you so much. Ó ṣe mọ̀ nígbà yẹn. Daddy Johnson lé látẹ̀kọ́. Kí ló respect kájọ sọ? Ọwọ́ ẹ̀ ló ṣàtìgbà nọ́mbà mi náà, ó dẹ̀ kí wo mọ reason tó ṣe pè mí. Tó bá dẹ́ mọ̀, máa sọ fún ẹ. Wọ́n bi mí ní pé báwo ló ṣe máa ṣe ní school, pé ṣé o máa ń kàwé ẹ̀, ṣé o máa ń wá school déédéé, ṣé o máa ń ṣe dáadáa. Èmi mọ̀ pé mi ò dẹ̀ kí n parọ́, mo lóhùn kí n parọ́. Mo láti sọ tòótọ́, mo jẹ́ kó mọ̀ wípé mi ni máa bẹ̀ ṣe test. Mo jẹ́ kó mọ̀ wípé tó bá ti lọ ọ̀sẹ̀ kan ní school, ọ̀sẹ̀ mẹ́ta oṣù méjì níta ni. Mo jẹ́ kó mọ̀ wípé kò sí nǹkan kan tó wà lórí ẹ̀ tó mọ̀. Mo jẹ́ kó mọ̀ pé tá bá tún ti fẹ́ ṣe exam gan bó ṣe máa ń jìrọ̀ tó máa ń náà bí ọ̀hún àgùnfọ́n ni ṣe ló máa kọ́pì wa. Ìjọ tí ká gbọ́rọ̀ jọ sọ̀rọ̀ gidi ló ń sọ nígboro ẹni ó ṣe máa lọ sọ̀rọ̀ kọ́ bẹ́ẹ̀ fún dáàdi nínú ilé. Wọ́n fẹ́ yẹ kí n rí léwọ̀ ni táwa ti gba yé mi jẹ́ ojú wo ló fẹ́ yẹ kálájí máa fi wo mí inú ilé báyìí. Ṣé mo máa dàgbà tó wà máa tún kó irọ́ sí mi lẹ́nu ni? Ṣé kí n máa parọ́ ni? Mi ò lè parọ́ náà. Ó dàbí pé mo àwọn àyà tí mi gbọ́ rí láyé mi nínú Al-Qur'an àtàlájí ń sọ tó ń fà lé mi lórí.
èmi láti sọ tòótọ́ pé mi ò lè parọ́ ìgún àlùkò náà ò lè ṣe lórí mi. ó ti tó jàre ṣòro gidi ló ń sọ ṣé o lè kọ́ bóore nínú ilé ni bí ṣe máa sọ orúkọ mẹ́yẹn fún dáàdì ni pé mi ò serious. so ìwọ fúnra rẹ mọ̀ pé o ò serious mi mọ̀ pé o mọ̀ pé o serious náà ṣé o mọ̀ bó inú máa ń bá èso wọn sọ pé kò serious náà o kì í dá mi lóhùn àbí. táwọn ò ti bà tèmi jẹ́ nínú ilé mi ní ilé wọ̀. pẹ̀ǹkulé. báwo lè ṣe máa ń ṣe báwo lè máa sọ orúkọ pé fàlàjì. ṣé o lè cover mi ò lè sọ fún dáàdì pé àbáyé báyìí ló ṣe rí o lè cover mi fún tẹ́fẹ́ ní nìkan wọ́n á lọ sọ fún wọn pé mi ò serious mo kì í ṣe nǹkan kan nínú school àbígbà tó bà tèmi jẹ́ nínú ilé yẹn. anyway ká má pariwo ká má jalè mo cover ẹ yes mo láti sọ fún wọn wípé o mọ̀wé mo ní a máa ṣe night tutorial mo sọ pé gbogbo nǹkan ìfà mo tún sọ débi pé ìwọ kan ló tún mọ̀wé jù láàrin wa jọ ṣògbọ́n jù mí lọ pápá àwọn ṣé láàrin àti ẹ̀ ṣó mọ̀wé tó mi. jẹ́ ká fi yẹn sílẹ̀. mo tún sọ pé orí tèmi dọ̀ta orí tiẹ̀ ló sharp ọpọlọ ẹ kún ṣó ti yẹ mo sọ bẹ́ẹ̀ fún wọn. mo fi yẹn bu ẹ láṣìírí ni torí pé mi náà máa ń bẹ lọ́hùn kọ́ ló ń bá ṣìírí mi àmọ́ láàrin mi àti ẹ̀ máa bá ẹ sòótọ́ ọ̀rọ̀ fún ìgbà ìkẹyìn kì í ṣe tikú kì í ṣe tàrùn ó lè wá láti ilé ọlá ọ̀rẹ́ mi màmá bá ẹ sọ̀rọ̀ pé kó máa gbé school màmá bẹ́ẹ̀ sọ pé kó máa kà bá tó jẹ́ pé máa tà pátá dìde ní wáwọn owó tó wà bí títí ní wọ́n lé ní bó ṣe dà wo àwọn mọ́tò ńláńlá nínú compound yìí ṣé ìwọ kọ́ ló yẹ kó serious but o kì í serious àmọ́ láàrin mi àti ẹ̀ ọjọ́ tàlàjì bá tún pè mí lẹ́ẹ̀kan sí i àbí bí àwọn ọkọ̀ traces pé o serious náà fúnra mi ni máa mú fún mi ti save náà máa pè ní o máa jẹ́ kó mọ̀ wípé mo parọ́ lọ́jọ́ yẹn ni o. jọ má pè wọn sórí mo ready àti serious anything tó bá ń bá mi sọ mo ready láti go advice tí mo tó wá ti rí kí mo tún ṣe mistake èmi ni kò pè mo ready láti gbọ́ràn sí ẹlẹ́nu. anyway bó ṣe èmi tún jẹun lókè anyway lájà fún mi lójó dàbò. jẹ́ kí n ṣe ọ̀rẹ́ mi. má fi mi padà sílé tó ṣe. irọ́ ń parọ́ fún rọ́ ilẹ̀ fẹ́ẹ̀ mọ́ lọ́la elékìísà yín ti ń jó lóru á rí gbẹ̀yìn yín. ju sọmọ ṣe funfun tó dúdú kí n máa wà níbẹ̀ ọmọ àjànàkú kì í yá ọmọ táyà bí láyà ń jọ. Assalamu alaikum. Alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ máa ń lẹ̀ ẹ̀rọ àìsàn wa alaikum salam ẹ dìde ẹ̀lẹ́ ẹ̀rọ. Wàá rí Shekinat nìyẹn. Then Shekinat mo fẹ́ kó meet baby mi. My first love. Ẹ dìde ẹ má fara ẹwà múlẹ̀ ẹ dìde mo ti nífẹ̀ẹ́ sí bí wọ́n ṣe múra ẹ pẹ̀lẹ́ ṣé student làwọn náà ni àbí. Student lọ ibi tí mo ti ń serve lòun ti ń. Very nice ẹ pẹ̀lẹ́ mà ẹ rọra. Ridwan báwo ló wọ bí. wọ́n ṣe èdè náà ni. ọgbọ́n ṣe dé ni. èmi tí mo rán ni sí ẹ ní school instead kò béèrè mi orí màmá ẹ wá jókòó. mo dẹ̀ bèrè yín lọ́wọ́ àlàjá. òjòwú ni òjòwú ni sísí mi mò ń bọ̀ mò ń ṣe. ṣé wọ́n lọ rán ni sí ní school. ẹ dára ẹgbẹ́ mi mo ti lọ fún mi. Daddy. Don't daddy me at all. mo bè lọ́yìn mo bẹ yín lọ́wọ́ àlàjá. ẹ má bínú. aleykum salam ẹ pẹ̀lẹ́ a máa tún lálejò. ibi tí mo ti ń serve iléèwé yẹn ló ń lọ. bóòlù tún ni àbí bóòlù o. alájì. a lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ àbí. arábí àlè ọ̀rẹ́ mi yóò kàn sí wa. That's very good. ẹ kú iṣẹ́ ẹ pẹ̀lẹ́ èmi ni mo rán ni sí ẹ. báwo ni rọ̀ṣẹ̀ ṣé wàá pa. pẹ̀lẹ́ ọ̀kárí tiẹ̀ ní tí mo dẹ̀ rán ni sí ẹ sí ó wà very important. Abdulrasheed àbúrò ẹ ó ti ṣàṣemọ́ṣe. ṣé kò ṣe pé ó tún bá àwọn ọmọ yahoo yẹn rìn. ọ̀rọ̀ ọmọ yahoo kọ́ leléyìí o ó ti fóbìnrin lóyún. Rasheed fún yàn lóyún. Rasheed. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pọ́lọ́run ṣe mí ní ọmọ dáadáa but daddy ọmọ tí Abdulrasheed tó fún lóyún yẹn ṣọmọ mùsùlùmí ni. irú question wo ló ń bi mí èyíkéyìí tó rí ọ jẹ́ ńgbò ó bá ti lóyún Ọlọ́run fọwọ́ sí kéèyàn máa ṣẹ́yún ọ ń sọ̀rọ̀ mùsùlùmí ebi Christian ni ìyá ẹ kí n tó convert ẹ sí muslim. but Abdulrasheed ó bà wá lójú jẹ́ gan-an ṣé o tiẹ̀ kẹ́kọ̀ọ́ lára mi ni ọjọ́ wo lórí mi pẹ̀lú obìnrin rí
èmi kan gbà tí mo wà ní school, you know how serious I am with my education. How could you? Irú wa wo nìyẹn? Gbogbo n tá ń ṣe ẹ̀rí ọkàn ó ṣe pàtàkì kéèyàn ṣàlẹ̀ ẹ̀rí ọkàn lórí tí bá ń ṣe kó ní ké bẹ̀rù Ọlọ́run ó ṣe pàtàkì. Subhanallah, ìwọ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ pé Ọlọ́run ṣe mí ní ẹni tí ò kì í rìn kúrin. Mo dúpẹ́ o. Actually, nǹkan tó ṣẹlẹ̀ not intentional. Oh, you dey speak English o. Yeah, get out. Daddy, ẹ bá ní wọ́ ọ̀bọ̀bọ̀ kìkì máa mo lè ṣe léṣe gbà ọ́. Get out. O tó lẹ́nu. Get out jọ. Hello. Oni kobo. Nílò àná òṣì. Salam alaikum, darling. Salam alaikum, darling. Ami alaikum salam. Ẹni bí ọkàn mi. Kí ló ń ṣẹlẹ̀? Darling, mo ní kí wọ́n rán ẹ létí ni pé mo lọ school lọ́la. Ọ̀la ṣá. But ṣó gbàgbé promise ẹ fún next week? Bẹ́ẹ̀ni àti ẹ máa lọ sọ́dọ̀ àwọn parents ẹ. But darling, ó gbàgbé pé mo lọ service and posting mi ló ń dá mi dúró. Torí ẹ̀ gan-an ló jẹ́ kí n ṣìṣì máa lọ sí school, if not mi ò ní nǹkan tí mo fẹ́ lọ ṣe nínú school mọ́. Fantastic. Inú mi ti ẹ̀dùn pọ̀ mẹ́nu kan posting because òun ló fi yẹ káyé ti fast track wedding yìí honestly, so that about fast track wedding wa you will go to camp with your marriage certificate, and with that wọ́n máa repost wọ́n máa báwo náà ṣe máa ṣe you they will repost you to your husband's place. Alright then, I agree with you, but you know what, I'm going tomorrow, but by next week Thursday I promise I will be back in order to prepare for Jumat on Friday. Ìyẹn ti ẹ̀dájọ́ máa lọ fún Jumat ni ó ti dáa nìyẹn. Darling, mo jẹ́rìí Alhaji almaru fún rẹ̀ kò ní gbà á jẹ́ kó dìgbà tèmi àti ẹjọ́ ń gbé gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó kó tó lè fẹ́ ọmọ ẹ̀ sílẹ̀. Dádì ẹ̀ ṣá ọkàn fún ẹ ní close mark ọ̀hún tẹ̀lé fi àwọn náà la máa fẹ́ sílẹ̀. Of course. Ló wá dé tó yẹn. Okay baby, sórí àwọn Yorùbá ní pé ẹni tó bá dà ó yẹ ká sọ̀kò lójú. Ṣé mo wí pé oníkádàrá dáadáa ni ẹ? Ìgbà tí mo ti pàdé ẹ ṣe ni gbogbo nǹkan ń lọ ní dáadáa fún mi. Wow. Yeah, things have been moving from good to better. Wow. And from better to best. And I'm even sure the best is yet to come. You mind? So baby, I love you so much. I love you Let's too. seal it on time. You don't worry. I promise I will never disappoint you. Ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni tí ìfẹ́ bá wà obìnrin lè ṣohun gbogbo. Omi tútù rẹ o kẹ́ẹ̀bí rẹ ọkàn yín torí mo rí póònù tí ń bẹ níta ó gbóná girigiri. No, I'm okay. Ẹ bínú. Àyẹ̀rọ. Ẹ bí jọ mo fẹ́ mọ̀ ẹ dákun o ẹ bínú. Bó ní bèrè ni pé ta ni ọkọ àwọn ìbejì inú ilé wa inú yín. Ok. Èwo nu wọn? Kẹ́hìndé àti Táyé. Ok. Tó bá jẹ́ Kẹ́hìndé ni èmi lọ́kọ ẹ̀. Ẹ̀yin lọ́kọ Sẹ̀kínàtì. Ẹ̀yin náà dàbà. Ẹ̀yin kọ́. Olówó yìí. Pẹ̀lẹ́ o jàre ẹ jókòó. Olúwa mi. Ẹjọ́ wo ni wọ́n wá ń bá wọn rò ń bí? Kó wá gbómi fálejò ń bá wọn rojọ́. Ṣé àpè ẹ kó máa wá entertain wọn bí ni? Olúwa mi. Entertaining tẹ̀sán náà ni mo ní kí n ṣe. Kí n wá fi mẹ́ǹtì kí n fi kálẹ̀ kó má bàa já àwọn nìkan ni lórí ìjókòó. Ẹ má bínú jàre ẹ̀yin àlejò. Ẹ pẹ̀lẹ́. Ẹ má bínú mi mẹ́ni tó ràn ní gbogbo ẹjọ́ tó wá ń bá yín rò. Yes, kó bá lè dá ní èmi àti alájà múra wa lọ́wọ́ kéta lọ sọ. Because ọ̀rọ̀ ló ti délé ìgbà yìí.
níwọ̀nba àgbà tó ti jẹ́ wípé àwọn ọmọ wa àti Táyé àti Kẹ́hìndé náà mú ẹ̀yin méjèèjì wá pé ọkọ àfẹ́sọ́nà táwọn fẹ́ fẹ́ rè tẹ́yìn náà dẹ̀ ti agree pé lóòótọ́ ni wọ́n wù yín kì í ṣe pé wọ́n fọ́ọ̀sì wọn lé yín lórí ṣe mọ̀ pé àkàn sọ ní kọ̀ọ̀kan wípé ọjọ́ wo la máa ṣe nìkáì Táyé ọjọ́ wo la máa ṣe nìkáì Kẹ́hìndé alájà ló wá ń jẹ́ kó yé mi nísìn wípé tàbá ní ká ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ìnáwó ni àkọ́kọ́ ẹlẹ́nkejì wàhálà yẹn á pọ̀ jù kí ló dé tá a ṣe kó mú ọjọ́ kan náà fún àwọn ọmọ méjèèjì ọmọ wa ní Táyé ọmọ wa ní Kẹ́hìndé ẹ̀yin àná wà rèé ìyẹn ni ó mú wa invite yín lẹ́ni pé ká gbọ́ ti ẹnu yín bóyá ó dà bẹ́ẹ̀ o àbí kò dà àbí kí ni think. àbí ẹ ní ìpinnu mi tí ẹ ń ro lọ́kàn because èmi ti bá aláàjì sọ̀rọ̀ wọ́n dẹ̀ ti gbà wípé ká ṣe nìka yìí ní ọjọ́ kan náà àbí. ẹ ṣe dádì ẹ dẹ̀ ṣe mọ́mí inú mi tó wípé ẹ̀rù tọjọ́ orí mi tẹ̀lé fi ọ̀rọ̀ báyìí wá. You're welcome àtọjọ́ orí bíi báwo òrò lánàá èèyàn ò lè kóyún àná kéré rárá ó di dandan ká pè yín kí ẹ kéré bí ọmọ náà gún àná lànà ń jẹ́ alájà nǹkan kan péré ni mo kàn observe ọkọ Kẹ́hìndé ti sọ̀rọ̀ àìtí rí ọkọ Táyé kó sọ̀rọ̀ látàárọ̀ àbí ó ní contrary opinion sí. ẹ ṣé dádì ẹ ṣé mọ́mí ẹ̀yin àgbà náà lè máa ń sọ pé tọ̀sẹ̀ ló lọ́yọ̀ ìgbà tí ẹ tí pè mí sí ni ò tí jẹ́ kí n sọ̀rọ̀ sí rárá. ó dà o ọkọ ìyàwó àti wàá béèrè báyìí kí ni èrò ọkàn tèyín. kò sí ní tí mo fẹ́ ṣe sà mo ní láti lọ́ọ́ máa gbáradì towards that day náà ni sà. ẹ wo ẹ̀yin àna mi ò ní fẹ́ kí èrò ọkàn yín ó yàtọ̀ níbí báyìí because ìbejì lẹ wá fẹ́ mo dẹ̀ fẹ́ kí àlàáfíà ó máa dàgbà láàrin wọn so òun ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́. àbí òye yín tálájà ń try láti sọ ẹ̀yin rèé ọkọ Táyé ọkọ Kẹ́hìndé ẹ̀yin méjèèjì náà ó ń wá kẹrìíra yín bíi Táyé Kẹ́hìndé kẹsọ̀rí ara yín kí àlàáfíà kó lè túnbọ̀ máa jọba nílé wa àti nílé ayé wa àbí bẹ́ẹ̀ kọ́ ọlọ́run wà pẹ̀lú wa ọlọ́run amọ́jọ́rò àní dájọ́ lékún lọ́wọ́ ọlọ́kùn fàyàkùn ọlọ́lá haúlà ọlọ́lá buwata ìlà 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 àwọn ìyàwó. Ọ̀túnjí kí ló tó yẹ ṣe báyìí náà láti bí 3 days mo ti ń pè fóònù ẹ̀ kó o dẹ̀ pick ẹ̀. jẹ́ mi dákẹ́ o. ṣé nítorí kan tí dáàdi bẹ sọ́njẹ́ yẹn ló ṣe. kí ló ń pè mí fún. kádẹ́ tó sọ̀rọ̀ a ti máa sọ dádì ṣọ́ọ̀rẹ́ o ọmọ kí wọ́n wọ́n ni o. Túnjí jọ má disappoint mi lọ́jọ́ nìka èmi àti Kẹ́hìndé. nìka did you say nìka èmi má complain àlọ́njọ́ tí mo wá yẹn ni bẹ́ẹ̀ náà mo dé ń jọ tí wọ́n mi ní pẹ́pẹ́sẹ́ o ìwà àti bọ̀bọ̀ idiot tó ṣe irùngbọ̀n bíi kíní yẹn ká kọ́ ọmọ olùbọ́ o ká ṣe ra wa lóṣù ṣọwọ́ ká jẹ́ bèjì o mo ń play àlọ́ kíní o ní tèmi o èmi Túnjí o mi ò tí ì ṣetán wedding tó bá wẹ̀ kó wálé tó bá wẹ̀ máa gbélé yín kò sí nǹkan tó kàn mí. Túnjí wo mo mọ̀ pé inú ló ń bí ẹjọ́ nítorí ẹnu lọ́wọ́ pé nǹkan tí mo sọ ló bí ẹnu jọ má bínú mo bí ẹni jọ. inú burúkú ò ní bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ lẹ́bí òṣì o má bínú jọ nítorí ọlọ́run. kí ló dé. Túnjí jọ nítorí ọlọ́run olówó orí mi. màá gbẹ́ etí ẹ o ṣé o ti máa fún ẹ backhand. Túnjí jọ wọ́n fi mí sílẹ̀ Túnjí jọ. Túnjí gbogbo ló lè yí padà o kádàrá ẹ̀dá kò lè yí padà o àyànmọ́ Táyé yàtọ̀ sí ti Kẹ́hìndé mo sọ o kádàrá ẹ̀dá kò lè yí padà o ó ti yan tirẹ̀ ó lè yàtọ̀ sí tèmi kádàrá ẹ̀dá kò lè yí padà o kádàrá ẹ̀dá kò lè yí padà mo kéto kádàrá ẹ̀dá kò lè yí padà o. Mr. Wale. Ẹ̀yin wà lọ́fíìsì ní gbogbo laundry mixed up báyìí. Ọ̀gá mo ṣe kúrò ń bẹ̀ẹ́ ni mo ti ṣe iṣẹ́ bẹ̀ẹ́ àwọn ọmọ yẹn tí mo ní kí wọ́n ṣe àwọn ni wọn ò ṣe. What are you saying? Wọn ò ṣe ẹ̀dẹ̀ sì fi wọ́n sílẹ̀ mbẹ́. Anyways a máa gba ẹni tó wá competent tẹ́kọ̀ tó máa bá wọn sọ̀rọ̀ wọn lè gbọ́rọ̀ sílẹ̀ nù ó dàpẹ́ ti yóò jù. Ọ̀gá mo ṣe kúrò ń bẹ̀ẹ́. Manager let's face our own ẹ lọ ṣe ẹjọ ẹ lọ clear bẹ́ẹ̀ ọ́. I've told him earlier. Báwo lẹ sọ pé kí ni ẹ̀yìn ṣẹlẹ̀ because Abuja ni mo àtẹ̀gbọ́n tó kọ́ mi ipe kíkí wá sọ̀tì ọgbọ̀n issues yìí
connection tẹ́gbọ̀n ni ló save wa o àwọn ọlọ́pàá ní bá take it easy o even gan ó possible to shut me back down then gbogbo ẹ̀yin náà tẹ̀ kàn bílẹ̀ pé ẹ̀ ṣiṣẹ́ mi báyìí they would have just sent you guys away because mi mọ bí levity and tẹ́ fi mú nǹkan báyìí tẹ́ pé ẹ lè confirm ẹ̀ tó pààyàn bí ẹni ẹ ṣe kú láti orí CCTV camera yín ẹ wá ní pé ẹ̀ mọ̀ bóyá ṣẹlẹ̀ don't you guys watch your CCTV every day. èmi náà mo kàn ní káwọn boys ń lọ clean àwọn rooms yẹn ní wọ́n bá òkú nínú room. Okay tí màá sí one bí báyìí sìn ẹ ní check initially they don't work like this manager. ẹ reverse fún mi àbí 5 minutes ago ti àwọn customers àwọn kan tó bá wá sí environment yìí. A drag it to the front, a drag it. Okay. Then pause. Who is this woman? Okay. Our customer manager. Really? Yeah, our customer that new man. Woman really try for one be gone. As in every Friday. Don't want to go on Juma to buy. Ele abi alaja ni won e bon. So don't want to go on Juma. Bia man e gone. O possible pa alaji ni. Ojo man dey binjo Friday. This same man? Yes, every damn Friday. Probably it's coming next Friday. Every Friday. Thomas, look on your Friday, badge. You know my lands. But Fola, for how long? The wolf people keep secret by from me. Because right now, I'm devastated. I'm sad. I'm totally messed up. I'm sad. You don't need to be sad, Ridwan. Abuja ni mo wà kí nǹkan tó pè mí. Bí mo ṣe ń dínà ni mo fi ẹ̀yìn. Tí ó bá ń ṣe pé ara tí mo fi balẹ̀ ní hotel wọn, kí àṣírí wọn tó tú sí mi lọ́wọ́ lórí CCTV footage tí mo send sí yẹn. Bọ̀dù náà, ṣé kò ń ṣe wípé orí ibùmí ti fẹ́ máa mú mi? Mi lè sọ pé bẹ́ẹ̀ ni, mi lè sọ pé bẹ́ẹ̀ kọ́. Ṣùgbọ́n ways checking out no pure láti lẹ̀. Even manager sọ fún mi pé every Friday man go wá síbẹ̀. Kí ló dé? Must you say gbogbo ṣùgbọ́n ló fi ń sọ̀rọ̀? Ṣé bí mi àti ẹnìkan làwọn àbí báyìí? Àtà ló fẹ́ gbọ́ nǹkan tá à ń sọ. Àṣírí ẹ̀ ti tú tán, ó ti kò sí nǹkan tá a fẹ́ ṣe. Kò mọ̀ pé ọ̀rọ̀ yìí bí ọgbẹ́ ọkàn ló jẹ́ sí mi. The more you talk about it, the more it makes me sad. Mo ti ṣe owó ṣe o. Ridwan, mi ìfẹ́ àròkàn. Ṣé understand? Next step de ko jẹ́ ká take. Kick mọ́tò kàwá. Àbámọ̀ ló ń gbẹ̀yìn ọ̀rọ̀, àbámọ̀ ló ń gbẹ̀yìn ọ̀rọ̀. Excellent. Now tell me, ṣé Jumat to prepare to sọ fún mi kó fẹ́ lọ fún lélẹ̀? No, I need you to trust me on this. Please, just trust me, Fola. Ṣé Jumat tó lọ fẹ́ lọ lélẹ̀? I can see that you are nothing but a low-life crawling maggot. You were. Maggot. It's not near environment to tell. Ó ti bá ààrẹ balẹ̀. Ṣé ìyá wèrè? Èmi lọ lórí ọya wèrè ni. Ṣé bá mú lẹ́yìn ni àbórí yín jọ burú papọ̀ ni? Imagine the way this stupid idiot is speaking. Oh, rí ọ̀mú tó máa mú ó wá jẹ́ this local thing. One crude thing. Sẹ́mi local ká yí ọmọ ti sọ̀rọ̀. No, I can't. Ridwan is okay. I need you to trust me on this. Ridwan. And you. Ẹ jẹ́ wẹ̀rẹ̀ àbí ìwọ ò fẹ́ jà máa ibà fẹ́ jà máa ibà fẹ́ jà. Ẹ nà mí kò ní yá yí àbúrò ní kókó ní yí èmi ẹ nà mí kò bí la ayé yóò bàjẹ́ ẹ jẹ́ bó ká. Ọmọ mi ẹ wo ọgbẹ́yìn mi ẹ wo bí tí rẹ̀ wá sí lù mí ẹ wo ọgbọ́jú mi pé láyé mi bàjẹ́
ó yẹ kó yanjú ẹ kí ló wá ń pè mí fún. ẹ lẹ sọ̀rọ̀ báyìí alájì ṣe bí ìyàwó ọmọ. ọmọ mi ò introduce ẹ sí mi pé ìyàwó òun ni. ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ gangan mo fẹ́ gbẹ́ kí ló ń ṣẹlẹ̀ tó fi lú ẹ̀ báyìí. mi ṣe kọ́kọ́ o fẹ́ máa lùyàn mọ́ wa lára. no alájà kí ni olórí burúkú lò sí yìí ó yẹ kí n ṣe é léṣe ni dádì bẹ́ẹ̀ là ń bí ni o ṣé ló sọ fún mi pé òun lọ sọ́jà pé tóun bá kú lọ́jà òun máa lọ sí fún jumat àgbà tí mo dó tiẹ̀ wọn náà kàn darí mi ni mo ṣe bọ́kùnrin lórí olórí burúkú nìyẹn. gbọ́ngàn ló ti bẹ́ẹ̀. mo gbọ́rọ̀ dadi. kí lẹ̀ ń ṣe ń bẹ̀ lọ́jọ́ jímọ̀. àwọn máa ń kírun lóòótọ́ ni. oríṣiríṣi. nígbà tó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí ló wá jẹ́ pé bíbá ilé ń bọ̀ wá sí ẹ bá ti má wá bí ilé àwọn ọmọ mi ilẹ̀ bá lọ ibẹ̀ lẹ̀ bá ti lọ ní pé kọ́ bá yín bẹ ọkọ yín o pé ó ka yín pẹ̀lú ọkùnrin o ẹ fẹ́ káwa bá yín bẹ̀ ní báyìí. mi ò tiẹ̀ lé títì mi ò mọ nǹkan tó sáwá bíi fún because ìwọ gan o introduce ẹ sí wa pé ìyàwó ẹ àbí pòun fẹ́ ni àbí mo lọ bọ́ ẹ dáná ẹ̀ ń bì kan. ó dá bó ṣe ṣẹlẹ̀ yìí ṣebí torí ọmọbìnrin yìí ni ọmọ tiwa òpònú yìí ni ò ṣe fẹ́ ọmọ tó bímọ fún. mọ́mí dádì ọmọ bíi ti báwo ṣé mo bímọ ni. ọmọ tó rí tó ń sá kiri ilé yẹn Koyum ṣé ọmọ pẹ́ mú ẹni Koyum àbí wọ́n kọ́ ló fún Bùnmi lóyún ní skul. ọkùnrin mà ló ń pè mí. Ridwan so ìwọ ti ní ọmọ ìwọ ti bímọ ló sọ fún mi ó ti lọ́mọ tó máa gbẹ́jọ́ alábàjọ èmi ò tiẹ̀ mọ̀ èmi rò bóyá mo ti lọ́kọ ní inú tèmi wá ń dùn wọ́n jẹ́ kí n sọ fún ẹ o èmi náà máa wá kún ní ẹsẹ̀ tèmi o àánú òde lè stop mi torí èmi náà mo fẹ́ gbé ọmọ jó. ẹ tiẹ̀ ti wá kun ọ̀rẹ́dì tẹ́ ẹ bá ti wá kun wọn ò ní bá yín lótẹ́ẹ̀lì ńgbà tó yẹ kẹ́ wàá mọ́ṣáláṣí. ẹ má dá wọn lóhùn irọ́ ń parọ́ fúnrọ́ irú kan náà méjèèjì ìwọ ò mọ̀ pé wọ́n bímọ bó bá mọ̀ nǹkan tó o bá fẹ́ mọ̀ pé o bímọ ńkọ́ ìgbà tí o ní kí ọmọ ọlọ́mọ kó lọ ṣẹ́yún ní skul tó yẹ pé adásọ́bò ọmọ yẹn àwa la mọ̀ bá ṣe tọ́jú ẹ̀ títí tó fi bímọ yẹn tá a kúrọ́ màbúrú ẹ̀ pé òun ló ní kó ọmọ ìbà sá lọ nílé o mọ̀ pé wọ́n ló bímọ. tó bá ń pè ẹ́ lọ kó ó ì máa pè ẹ́ ń dádì á pè ẹ́ ń dádì aláìní tìjú nìyẹn ṣé tó ń sìn ìwà àtàpẹ̀rẹ̀ àjàṣẹ́ tẹjọ́ ń gbéra yín kiri. bó jẹ́ kí n sọ fún ẹ o bó ṣe wà ẹ́ wàá máa lọ lẹ́yìn bẹ́ẹ̀ yẹn má ronú pò lè wá sí dé mi o tó bá wá máa pa ẹ́ dànù ni máa pa ẹ̀mí ẹ̀ alọ́ rámírámí lárí ẹni kò kí n ráàbù ẹ̀ o. ọmọ àfà. sọ rádaràdà ọ̀rọ̀ jáde lẹ́nu jọ ẹni tí ò lẹ́rìí ọkàn. kílẹ̀ tí wọ́n tẹ̀lé. wo ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ bíbá yìí o ẹ̀yin lẹ́mọ bí tẹ́ ti ríra yín só ti yé ọ ẹkún tó ń sùn yìí kò dé bíbá yìí ọ̀ya ẹ tẹ̀léra yín ẹ lọ yanjú ẹ. tó bá dẹ̀ lọ síbi tí ó ti ṣe é léṣe ìwọ ló mọ ẹ mọ gbẹdọ ẹ wá sí bíbá yìí mọ o. ṣe ó múyàwó wá lé wa báyìí. ẹ̀yin ló yà mí lẹ́nu. ẹ lọ ṣe ayé léṣe ń gbòòrò kò ní òní dá sí. ó wá ń pè mí sọ̀rọ̀ tí ò yẹ kí tiẹ̀ dá sí rárá irúkirú. ẹ ṣeun mo dúpẹ́ àlámọ̀rí wa ọlọ́run ní bàjẹ́ o àtúbọ̀tán wa ọlọ́run jẹ́ ọ́ dáa o gbogbo ohun téèyàn bá ń ṣe láyé yìí ọmọ rántí àtúbọ̀tán ni o. tá a bá rò ní káàrò ọ̀la káàrò tí ó ṣẹlẹ̀ lógún ọdún ọlọ́run ní bàtúbọ̀tán wa jẹ́ o ló jẹ́ kí n ránṣẹ́ pé aláì ká mójú ajákajá ká mọ tí bá ń ṣẹlẹ̀ ká lè sọ òkodoro ọ̀rọ̀ tòró nílò arí àmọ́ tí ó ṣẹlẹ̀ lọ́la ló jẹ́ kí n pe òun pé kó wá lónìí. òun kọ́ nìyẹn sì ṣèbí ń jọ́ràn ọlọ́run ẹ̀mí lálàá. bọ̀dá kí lẹ́yìn fàjálè àpẹẹrẹ ṣe lọ́wọ́ yín. gbẹnugbẹnu sọ̀n kí ló bó tura pé lẹ́rìí ajájà àbí kí ló ń sọ lẹ́nu this is precious to me nǹkan tí mo lọ fún owó iyebíye rà wọ́n sọ fún mi pé ajáde kìíní kan. ajáde àpẹẹrẹ lélẹ́yìí. máa fọ orí ẹ o mo ní kò ń ṣàjáde àpẹẹrẹ kí ló dé eléyìí precious mi gan. bọ̀dá sáwọn yẹn ti mọ̀ ń lé sá. bórí ẹ ti dàrú bórí ẹ ti yí bó o gbádùn pé ẹjọ́ tí òkè ló ń dá sí kóranu ẹkún wájú mi. pẹ̀lẹ́ o. mo pè é mo sọ fún ẹ ọkọ mi. èmi ní ó fi nǹkan mèremère sílẹ̀ ọlọ́run ra jáde àpẹẹrẹ ẹ ní àwọn mi ẹdẹ nìyẹn alálásán ní alágọ̀ ṣàlágọ̀ báyìí. mọ́mí
ẹ sọ lóòótọ́. Èmi kàn fi wípé àlàlà sọ. Daddy, Mommy, ó kí ni o. Torí bàbá gidi ni ìyá mi dìde jókòó ẹ. Ọmọ alálùbáríkà. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ìgbà tèmi àtọmọ yín ṣì fi wà. Ẹ mú mi bí ọmọ ni. Ẹ ṣe mí bí ará àta rárá. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ìyá àti bàbá mi náà lè máa jẹ́ títí láéláé. Ridwan, èmi ò lè fẹ́ ẹ mọ́. Ha! Ó máa fìyà jẹ mí gan. Ṣé bí ìwọ náà mọ̀? Àmọ́ nǹkan kan ni mo wá síbí láti wá tọ̀ mọ́lẹ̀ sí. Ọmọ tí gbogbo èèyàn ń sọ pé Àfà Rasheed ló ní. Àfà Rasheed kan ló ní o. Ìwọ ló lọ́mọ o. Kọ yú mẹ́nìyẹn. A ti jẹ́ kó mọ̀ torí ẹ̀ náà la ṣe pé jókòó yìí a ti jẹ́ kó mọ̀. Kí máa ń tí nǹkan tó ṣe fún mi bó ṣe fìyà jẹ mí tó. Ẹ wò ó paríparí ẹ̀ ṣá. Alájì ọ̀rọ̀ lẹ́rìí ó lóun ti lọ́kọ tó ṣèbí ẹ fẹ́ ní ká lọ ọmọ àwọn òbí ẹ̀ tẹ́lẹ̀ la ṣe ní wá níbo dẹ̀ ti lọ́kọ tiẹ̀ yẹn Islam ti wa tá à ń ṣe kò kọ́kọ́ wá wípé ká mú nǹkan ní nǹkan mọ́ tiwa a lè wí ìṣẹ́ ní bá lọ ká ní kókó kúrò ní ọkọ tiẹ̀ tó lọ́mọ tiwa àbáláyé mi ò yẹ ṣùgbọ́n gbogbo bó ṣe wù kó jẹ́ ilé wa yìí ilé ẹni o kó ṣáà tó dípò lọ lọ́kọ ìwọ náà mọ̀ kó jẹ́ ẹrù lẹ́ǹbí gbogbo gbà kígbà tó bá ń wù ẹ́ wípé ọmọ tiẹ̀ o fẹ́ yọjú sí o lẹ́tọ̀ọ́ láti rí ọmọ ẹ o lẹ́tọ̀ọ́ láti rí àwa ò lè ẹ́ ń bí tó bá ń wù ẹ́ láti wá aṣojú ṣe pé àyè ọmọ mi mo fẹ́ lọ jókòó síbẹ̀ you are always welcome. Ọlọ́run ò ní yà yín o. má sọ kí ni kí ló tún pẹ̀lẹ́ má sọ kó má wo àmúlọjẹ lọ́dọ̀ mi Ọlọ́run ò ní jó mi inú rẹ̀ ọgbẹ́. àmín. Ọkàn dàbí pé bóyá ọlọ́kọ mi ni ebi igi àkọsẹ́ rẹ̀ rè yóò dirun yóò dìgbà lágbára Ọlọ́run. pẹ̀tọ́ ó ní lọ́ọ̀kì gan-an ọkọ ẹ̀ máa lówó gan-an mo ṣe ń wo bank ló ti máa ṣiṣẹ́. ọkọ mi tó ń wo yẹn kó máa kí n ṣe bank official tutorial classes máa lọ́kọ mi organize. tutorial class odidi ọmọ bàbá olówó ó ga o. wo ọ̀rẹ́ ṣorí láyé ta wà yìí tíyàn bá fi sọ pé ọmọ bàbá olówó kan èèyàn kan máa lé ńlẹ̀ ni and at the end of the day èèyàn máa lọ fẹ́ ẹni tí òun ṣe choice ẹ̀. ṣé wọ́n ti wá rọra ìpín kó máa lé ńlẹ̀. báwo dà yìí tó ń lé ńlẹ̀. ó tiẹ̀ dá báyìí máa fi mí bọ̀ lójú ọ̀rẹ́ ṣùgbọ́n kó máa fi mí pa mi ò gbóhùn náà kò bó ṣe rí. sírí ìgbà wo ló wọlé. ìgbà èwo òwò ni ìgbà tẹ́ ń bísí tẹ́ ń rojọ́ mi mo ṣì ń bọ̀ wà bọ̀ ṣùgbọ́n kí wọ́n mo ti ń bọ̀ nẹ mo tẹ̀ tí ń sọ fún ọ̀nà mi ò fẹ́ rí yín papọ̀ mọ́ bara gbígbé òṣè mo mọ̀ pé ò lè lọ́kànlé kọ́ tó bá lọ́kànlé ò ní wá bí kò máa darí onílérú tó bá níṣẹ́ ò ní kẹ́sẹ̀ lẹ́sẹ̀ kó máa bọ̀ tó bá fọ́kàn tí máa gba ojú fún ẹ kí ló ṣe kí ló ṣe. etí kẹ́hìntì. ó máa gbọ́dọ̀ sọ fún ẹ. no wonder ṣé ẹ̀yin ò mọ̀ pé ó ṣe kó na ìyàwó ẹ̀ tó mẹ́kẹ̀. ó ní mẹ́kì ẹ̀ lọ́wọ́ náà lè fi lówó lọ́wọ́ lè fi mẹ́kì ẹ̀ àwọn tó ní ó ní mẹ́kì orí bó ṣe rí ó bá ara ẹ̀ bí ara pa la ẹ̀ kó ṣì lọ idiot. ẹ kúrò ní sọ̀dọ̀ rẹ̀. mo ń lọ fún un bọ̀. ohun gbogbo ló lè yí padà o. kádàrá ẹ̀dá kò lè yí padà o. àyànmọ́ táyé yàtọ̀ sí ti Kẹ́hìndé mo sọ o. kádàrá ẹ̀dá kò lè yí padà o. ó ti yan tirẹ̀ ó lè yàtọ̀ sí tèmi. kádàrá ẹ̀dá kò lè yí padà o. kádàrá ẹ̀dá kò lè yí padà mo kéto. kádàrá ẹ̀dá kò lè yí padà o. fífi sílẹ̀ arábìnrin tó ń lọ yẹn ẹ jẹ́ kí n máa tẹ̀lé lọ ìpín tó yàn ilé olówó ló ń lọ. arábìnrin ǹjẹ́ orí arábìnrin tó ń lọ yìí ìpín tó yàn ni pé wọ́n máa kẹ́ wọ́n máa gẹ́ gbogbo ẹ̀dá tó bá yìí ṣojú kòkòrò tẹ́lẹ̀ àsìnì lọ sílé ayé lásán ló máa jẹ́ ò bá dúró kó o yọpin títí ẹ̀. fi mí sílẹ̀ jẹ́ kí n máa tẹ̀lé lọ. ẹ̀dá ò bá dúró kó o yàn pín. àṣé mi mo kóra mi sí gbogbo wàhálà tí ń bá mi jà látijọ́ yìí ṣé pé mi ò yàn pín àṣé pé onípín ni mo yàn
kádàrá oníkádàrá ni mo yàn. Ṣé o wá mo wá fẹ́ kó kúrò nínú gbogbo wàhálà tí mo kóra mi sí? Gbogbo ló lè yí padà, kádàrá ẹ̀dá kò lè yí padà. Àyànmọ́ táyé yàtọ̀ sí ti Kẹ́hìndé, mo sọ ọ́. Kádàrá ẹ̀dá kò lè yí padà. Ó ti yan tirẹ̀, ó lè yàtọ̀ sí tèmi. Kádàrá ẹ̀dá kò lè. Kádàrá kò papọ̀ mọ́ra wọn. Mo rò pé ẹ ti rọ́gbọ́n kọ́. Àyànmọ́ táyé ó yàtọ̀ sí ti Kẹ́hìndé. Mo rò pé ẹ ti fi kọ́gbọ́n. Àwẹ̀ má ṣe wàgbọ́ aláàgò ṣiṣẹ́. Mo rò pé ẹ ti rọ́gbọ́n kọ́. Kò sóhun tó le tí kì í rò. Mo rò pé ẹ ti fi kọ́gbọ́n. Lágbájá sún mo fẹ́ sún ẹ̀tẹ́ ni. Mo rò pé ẹ ti rọ́gbọ́n kọ́. Shadow shadow. Mo rò pé ẹ ti fi kọ́gbọ́n. Shadow shadow. Mo rò pé ẹ ti rọ́gbọ́n kọ́. Èmi sọ tèmi mo dánu dúró. Mo rò pé ẹ ti fi kọ́gbọ́n. Ikú ń yẹ́gẹ̀dẹ̀ ikú ń rèdè. Mo rò pé ẹ ti rọ́gbọ́n kọ́. Ikú ti gbàgbé pọ́ńtọ́ dùn ló ń pani. Mo rò pé ẹ ti fi kọ́gbọ́n. Ewé tó dùn mí wúrẹ́ ló ń ṣe kú pẹ́ wúrẹ́. Mo rò pé ẹ ti rọ́gbọ́n kọ́. Ikú tí ó pọ̀ dẹ̀ inú